káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi tí a ti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa a sọ pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Kwara State mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ní Kwara State mo kí PRO wa àtàwọn national wa ní ilẹ̀ Yorùbá ṣe rí tá bá fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá lónìí Àgbẹ̀kọ̀yà kó 70%. So Àgbẹ̀kọ̀yà kó 70% fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Kí ni iṣẹ́ tí Àgbẹ̀kọ̀yà ń ṣe láti bẹ̀rẹ̀ kó tó di pé ọ̀rọ̀ Yorùbá nation bẹ̀rẹ̀ Àgbẹ̀kọ̀yà lọ́kọ́ bẹ̀rẹ̀ pa security. So látara bẹ́ẹ̀ ni pé iṣẹ́ tí Àgbẹ̀kọ̀yà ṣe ọ̀kárí oko ìdí rẹ̀ ta fi kí púpọ̀ pé Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú odò àgbè wá o tá bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ nílẹ̀ Yorùbá gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ 27 ni wọ́n ẹ ṣe máa gbọ́. So ìdàgbàsókè ilẹ̀ Yorùbá òun ni kókó ẹ rí pé ní Nàìjíríà tá wà yìí ẹ̀dá kan ò lè dá ìbọn nínú ilé ó ti tá fi accept pé ẹ má jẹ́ ká lo Àgbẹ̀kọ̀yà nìkan ká pè wọ́n ní Àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí OPC ní àwọn nàdẹ́kọ̀jọ́ ní àtàwọn Àgbẹ̀kọ̀yà ní sódà kó lè ṣiṣẹ́ pọ̀ kó máa jẹ́ Àmọ̀tẹ́kùn bọ̀tùpà tí Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ rí pé àwọn Àgbẹ̀kọ̀yà náà ló pọ̀ jù mẹ́ tọ́lá náà ní ìbílẹ̀. So ìdí rèé tí gọ́ọ̀mẹ̀ntì fi recognize wọn pé gbogbo ibi tí Àgbẹ̀kọ̀yà bá ń lọ o àwọn náà ní ẹ̀tọ́ láti lè máa gbé ọ̀pá lọ́wọ́ láti máa ní ẹ̀pà lọ́wọ́ torí pé iṣẹ́ tán ṣe mí ṣe wọn fara ṣe wọn ò lè gba sálárì lọ́dọ̀ ìjọba o Àgbẹ̀kọ̀yà ò gba sálárì kankan lọ́dọ̀ ìjọba wọ́n ṣiṣẹ́ yẹn fún ìdàgbàsókè. So ìgbà tá a wá jápọ̀ pẹ̀lú àwọn Àgbẹ̀kọ̀yà péjọ sí ìlú Ìbàdàn ní August 21 ẹ rí pé tẹ́ bá wo programu ńjọ́ yẹn àwọn Àgbẹ̀kọ̀yà lọ́pọ̀ jù níjọ́ yẹn torí pé àwọn Àgbẹ̀kọ̀yà ń kọ́ o wọ́n ń fẹ́ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ fẹ́ ilẹ̀ Yorùbá tí ó sì ní àlàó. So látara bẹ́ẹ̀ bí a ṣe yan Professor Banji Akintoye ní leader ilẹ̀ Yorùbá nìyẹn. So a dúpẹ́ fọ́lọ́run o but ìtí ń dààmú wa nílẹ̀ Yorùbá ni pé àwọn èèyàn bàjẹ́ owó ọ̀dọ̀ wa bá mi sí ẹ rí pé àwọn tó padà wá lónìí ṣèjì bá ṣe odò àwọn gbé wa o bá a ṣe bẹ̀rẹ̀ lánàá yẹn tí è ṣe 20 ọdún 30 ọdún tá a jọ fi bẹ̀rẹ̀ tá a fi òtítọ́ bẹ̀rẹ̀ òun náà ni ká máa bá lọ tá a bá fẹ́ gba òmìnira àfi ká dó lórí òtítọ́. So bọ̀ tá a bá fẹ́ gba òmìnira gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá sí Ìlọrin lónìí onílẹ̀jọ́ Saturday déètì 13 Saturday May 2023 lẹ wá sí Ìlọrin. Ìtọ́fà tí mo fi dákẹ́ ni pé wọ́n ti sọ Yorùbá nation di APC and PDP. So àwọn fásitì kan dúró láti máa bú Akintoye àwọn fásitì kan dúró láti máa bú Onitiri àwọn fásitì kan dúró láti máa bú Sunday Igboho. So ẹ tó bá sì ṣe irú kan báwọn tí ò bá ronú ìpìṣẹ̀lẹ̀ ẹ rí pé àwọn bá ní ò ní ronú lẹ̀ Yorùbá. Mo wá wo àwọn ọmọ wa kan tán jẹ́ ọ̀mọ̀wé tán wà káàkiri àgbáyé wọ́n wá ń kọ history kálukú wípé ìgbà tán bẹ̀rẹ̀ Yorùbá nation bàbá chief Imam Yoruba àwọn náà yan Akintoye síbẹ̀ ní Ìbàdàn pẹ̀lú gbogbo àwọn àgbájọwọ́ gbogbo ọmọ Àgbẹ̀kọ̀yà tàjọ wà ń bẹ̀ ìjọ náà tàjọ ṣiṣẹ́. So kálukú ń kọ ìtàn kalẹ̀ bọ́tí ìtàn tá kọ kalẹ̀
tí wọ́n fi hàn mí lérí net ó dùn mọ́ mi wọn ò jọ ó kọ̀ mi ò bàjẹ́ ilẹ̀ Yorùbá pé chief Imam Yorùba o nǹkan báyìí ló ṣe ẹ̀rí pé bàtà ń búra wọn mi ò ní oní mídíà tí a máa ní pé ẹnìkan bá ń fẹ́ nìkan lé sí torí ibi tí ọ̀rọ̀ ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ wo orúṣẹ́ tí Sunday Igboho ṣe ẹ wo ẹ̀san tán san fún un nísìnyí ṣé yóò wẹ́ lómi lérí nísìnyí pé òun fẹ́ mọ sí Yorùbá nation mọ́ torí pé ẹni tó fi ẹ̀mí ẹ̀ nílẹ̀ pé òun náà fẹ́ já táwa gbé ọ̀rọ̀ rẹ̀ táwa bẹ̀rẹ̀ sí bàjẹ́ lérí nẹ́ẹ̀tì ṣé àpèjẹ bá kí báyà tó bá ní ẹ̀mí Ọlọ́run yóò kàn ara pa wọ́n ti pé ìṣe mọ́ so báyìí náà ni wọ́n bá àwọn àjẹ́ dúdú àjẹ́ pupa àtẹ̀jẹ́ funfun táwọn wọ Yorùbá nation wọ́n tọwọ́ bọ̀ wọ́n fàyà but àwa gbà pé ọlọ́ọ̀bá tó dá yé àtọ̀run mi ò ní kó Nàìjíríà tèmi o ní tèmi o èmi ò ní kó Nàìjíríà láti kó Nàìjíríà mo fẹ́ kí ẹ di kíní ẹ̀ mọ́ Àgbẹ̀kọ̀yà ṣe ẹ rí ẹ mọ̀jà kò lé ẹja dilé mú Tinubu náà tó wà ní ọmọ ìyá wa tó dìbò president lónìí ó ṣe wàhálà kó tó débẹ̀ náà ni àwa náà gbọ́dọ̀ ṣiṣẹ́ sotẹ́sì tá a fi débẹ̀ tá a bá wá ṣiṣẹ́ tá a débẹ̀ ìgbà tí Tinubu ò ti lè sọ fáwọn tá a wà nílé wípé òun takò wá gbogbo campaign tí Tinubu ṣe kò lè gbọ́ lẹ́nu rẹ̀ wípé Yorùbá nation ẹ má ṣe mọ́ o so náà lè fi lè gbọ́ lẹ́nu àwọn náà pé ká takò Tinubu a lè takò tọrọ ọmọ ìyá tiwa ni Yorùbá ni wọn kì í pọ ọmọ ìyá wa ni so therefore ẹja máa báṣẹ tiwa lọ tó bá di on May 29 l'Abuja àwọn tó bá fẹ́ lọ tó bá fẹ́ ṣe election APC àbí PDP tó ń ṣe ni kọ́ mọ̀ sí sọ́wọ́ ni wọn l'Abuja àwa náà máa bẹ Ọlọ́run tiwa bọ́ Ọlọ́run ṣe gbàdúrà Tinubu tó di president orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó gbàdúrà wa Yorùbá nation náà táwa náà gbòmìnira ẹ sàmì ni mo fẹ́ kí ẹ sàmì dáadáa Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Àgbẹ̀kọ̀yà ṣé ẹ rí ẹ jẹ́ ká múra dáadáa àṣírí àwọn tó ń da Yorùbá nation rú ti tú ìdí rèé tí mo fi wò wọn láàrin oṣù mẹ́ta tí kì í sọ kankan torí pé mo rí wọn ní ìrì ẹni tí ó jẹ́ ọ̀bùn ṣe àmọ́ pé aṣẹ́wó tó ń ta ara rẹ̀ jẹun kò ní tijú kí àwọn èèyàn tó mọ̀ kọ́ mọ bá ṣeré kó fi lè rí tí ó jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mo rí àwọn tó ń ba Yorùbá nation jẹ́ aṣẹ́wó èèyàn ni wọ́n ò dẹ̀ ní tìjú ẹ tó bá ní tìjú tó bá mọ̀ pé ìjọ iwájú wọn kọ ìtàn kalẹ̀ pé nígbà tí Yorùbá nation ń lọ ìwọ lágbájá ìwọ lọ dá wàhálà alẹ̀ tó ń takò lágbájá tó ń ṣépè tó ń bú àwọn èèyàn tó ń ṣèrọ̀ gbogbo àwọn tó yẹ kó sọ̀rọ̀ sí ẹ wọ́n ní sẹ́ àlè gbòmìnira sìn láì fi ọ̀ nífẹ̀ẹ́ ṣe ìwọ tó bọ́ síta tó gbọ́ sí mídíà tó ń ṣépè fún ọ̀ nífẹ̀ẹ́ ìwọ náà wà ní àwọn tó bá Yorùbá nation jẹ́. Thank you, sir. ìwọ tó bọ́ síta tó ń ṣépè lé gbogbo àwọn balẹ̀ Yorùbá ìwọ náà wà ní àwọn tó bá Yorùbá nation jẹ́. ìwọ tó bọ́ síta tó ń sọ̀rọ̀ sí gbogbo àwọn elders tó ní respect Yorùbá ní àwọn àpọ́nlé tó pọ̀ kí ni àpọ́nlé tá a bá rí ọba ìlú sotewesi ẹ̀ẹ́dọ̀bálẹ̀ fọba ìlú pé káàbíyèsí bá a ṣe ṣe fún ẹnu so ẹ tó bá jù ẹ lọ lọ́jọ́ orí gẹ́gẹ́ bíi pé ọgbọ̀n ọdún mẹ́wàá lọ́wọ́ rẹ̀ ó ní bó ṣe tẹ̀ fún ẹ tó bá jẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ ó ní bó ṣe ṣe sí but ẹ kà bọ́ sẹ́ni mídíà ẹlòmíà wọ stocking ẹlòmíà fi tówẹ́ẹ̀nù kọ́rùn jọ́kẹ́ jòkó ní tówẹ́ẹ̀nù nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ jágbajàgbá ìdílé tèmi fi dákẹ́ pé ipò àgbàlá bágbà mo ti wà nípò chief imam gbogbo ilẹ̀ Yorùbá nìsín ó ti lé ní 25 years kì í ṣe pé Yorùbá nìsín ló sọ mí di chief imam gbogbo ilẹ̀ Yorùbá èmi ti wà nípò tipẹ́ so but kí ipò mi yẹn mo fẹ́ maintain àyè mi torí àwọn àrọ́mọdọ́mọ tí ń bọ̀ lọ́la kí n má ba àyè mi jẹ́ téèyàn bá ti ba àyè rẹ̀ jẹ́ àwọn ọmọ tó ń bọ̀ lọ́la wọn ò ní kọ ìtàn burúkú lérí bàbá wọn but àwọn tá ń ṣiṣẹ́ ìsìn tá ń sọ̀rọ̀ Yorùbá nation tá bẹ̀rẹ̀ sí pé tó àṣírí Sunday Igboho kó tó kó Nàìjíríà owó tó wà lákàntì ẹ̀ wàhálà 80 million ni ó dẹ̀ ní mọ́tò 12 sínú ọgbà ẹ̀ wá ń sọ̀rọ̀ rẹ̀ Sunday Igboho gba 500,000 kan ẹ̀yìn fún onímọ́tò kan ṣé ìtọ́ nínú lè rè ojú gbogbo tẹ́ ń sọ dáadáa ẹ̀yìn fún Sunday Igboho 500,000 naira èlò ní 500,000 nínú owó tí Sunday Igboho ní so gbogbo àwọn tó bá Yorùbá nation jẹun ọlọ́wọ́ dà fún wọn gbogbo àwọn tó bá Yorùbá nation jẹun ọlọ́wọ́ dà fún wọn àwọn náà fún àwọn olóṣèlú ní opportunity láti dìbò
torí pé a ti parí gbogbo ètò tẹ́ ká parí tí ó sì mọ sọ tán ìdẹ́sọ̀ ti tò but pàtó wá di pé ẹ̀yin kẹfẹ́ gba Yorùbá nation àwọn eléyìí tako eléyìí tako eléyìí so àwọn United Nations tó bá fẹ́ fún yẹn kẹ́nẹ́ wọ́n ó rí àárín yìí wọ́n ní ambassador sí Nàìjíríà 240 country ní orílẹ̀-èdè ta ní àgbáyé gbogbo àgbáyé country ta ní Ghana, Zambia, Sierra Leone, Canada, USA gbogbo country ta ní àgbáyé 240 ní a dẹ̀ ní kọ́ńtínẹ̀tì ànímẹ́fà Áfíríkà làwa wà so nínú Áfíríkà táwa wà ní Nàìjíríà táwa wà yìí gbogbo kọ́ńtì yìí náà wá ní ambassador sí Nàìjíríà gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin wa ni wọ́n lọ ń rìpọ́ọ̀tù fún United Nations wípé àwọn tá ń ṣe Yorùbá nation tó fẹ́ gbòmìnira yìí o wọ́n bára wọn jà o so wọ́n sọ̀rọ̀ sílé eléyìí sọ̀rọ̀ sílé so opportunity àwọn olóṣèlú fi dìbò tá fi wọlé tí ó bá sí jà láàrin ara wa ni tí ó bá sí àwọn wèrè àwọn ẹranko àwọn aṣẹ́wó ènìyàn torí pé ẹni tí ó bá lọ́kọ kò lè rẹni tí ó kọ̀ǹtù rẹ̀ ṣèdésìn ẹ tó bá lọ́kọ nílé ọkọ yóò pè sákèsí pé wá o ọ̀rọ̀ tó sọ lánàá ò dá o bọ́tọ̀ ẹni tí ó bá lọ́kọ yóò di aṣẹ́wó ó ti di tó bá wùlò lè máa sọ lérí mídíà a máa sọ̀rọ̀ sọ everybody a máa tó ń gbà tí ò lẹ́ni tí ó pàṣẹ fún tí èèyàn bá níyàwó ńlé tó bá wọṣọ tí ò da ìyàwó ẹ̀ sọ fún pé ọkọ mi wá aṣọ tẹ wọ̀ yìí ti yálẹ́gbẹ̀ẹ́ ẹ lọ change bẹ́ẹ̀ náà ni ọkọ tí ó bá rí ìyàwó ẹ̀ ti ṣe tí ò da á pé ìyàwó ẹ̀ sákèsí pé ìyàwó mi o mọ̀ sí báyìí o ọ̀rọ̀ tó sọ bọ́tẹ́ ẹni tí ò lọ́kọ ẹni tí ò níyàwó tó bọ́ sí mídíà tó ń sọ̀rọ̀ so ìsọkúsọ náà ni wọ́n sọ kò lónìbáwí náà ni pé ẹni tí ó bá ti níyàwó ńlé ẹ̀ lè fi so lórí eléèdè ẹni tí ó bá ti lọ́kọ kò lè ṣe chairman local government ní òfin torí pé làákàyè rẹ̀ tí ì pé so ìbá wo àwọn tó ń sọ̀rọ̀ ìsọkúsọ lérí mídíà yìí sì àwọn tí ò lẹ́kùn ní ọkọ ńlé ni àwọn tí ò níyàwó ńlé ni torí pé wọn ò lẹ́kọ̀ọ́ ẹ tó bá lẹ́kọ̀ọ́ tó ní bíbí tán bí ire kọ́ni ń bá àwọn ẹlòmíràn lọ wádìí wọn bàtà débẹ̀ a ní pé ẹni báyìí ọmọ ìlú báyìí ni ìgbà tá a dé ìlú wọn kábíyèsí ìlú wọn ò dá wọn mọ̀ pé ẹnìkan tán ń sọ̀rọ̀ lérí mídíà dípọ̀ ọmọ ìlú ilẹ̀ dàpẹ́ bá kìlọ̀ fún tí sọ yìí ti pọ̀ jù kábíyèsí ló wọn mọ̀ ń bó nílé wọn so wọn ò léran wọn ò léèyàn gidi wọn yẹ sọ yẹn kẹta lè kàkún so bàtà ló kọ kẹpítẹ́ bá mú pẹ́ẹ̀nì rẹ̀ tó bá kọ chief Imam Yoruba sẹ́ẹ̀rì nẹ́ẹ̀tì Google CIA ni NSA ni BBC London ni Al Jazeera ni gbogbo àwọn important personality tó jẹ́ media tí ẹ̀ bá kọ chief Imam Yoruba yóò sì gbókọ̀ mi jáde sòsèrú àbá ni wàá máa wà nínú àwọn tí màá wá jọ pé lágbájá fún lágbájá lẹ́sì kìnnìkan fún ilẹ̀ tèmi ò ráyè so látara bẹ́ẹ̀ a máa gbòmìnira àṣẹ a máa gbòmìnira àṣẹ a máa gbòmìnira àṣẹ ní sọ̀dọ̀ báyìí lọ torí pé àwọn tó ní làákàyè ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ yóò ní parẹ́ o àṣẹ bẹ́ẹ̀ ṣe wá látẹ̀kọ́ látàbẹ́kúta láti Kwara tẹ wá pọn wa lé tẹfẹ gbọdì tí ṣẹlẹ̀ ní Yorùbá nation ní parí láìláì bá a ṣe jọ bẹ̀rẹ̀ lánàá ni o tá a fi yan Akintoye sípò bọ̀tọ̀ yòókù a máa sọ tẹ́rù bá pọ̀ jù báyìí lọ torí pé àti gba òmìnira nǹkan tó simple ni èmi tèmi I can't go to anywhere mi ò lè sá kó Nàìjíríà ṣùgbọ́n ilẹ̀ Nàìjíríà náà máa wà tọ́lọ́ òfin ní tá à ń wá kí wọ́n tẹ̀ wá lọ ọba tó gbàdúrà Tinubu tó náà ṣe wàhálà tó di president Nàìjíríà yọ gbàdúrà èmi náà lè Yorùbá nation káà ló gbòmìnira ká máa wá dúpẹ́ fọlọ́run Ọlọ́run gbàdúrà wa o Yorùbá nation no Yorùbá nation no iṣẹ́ wa fúnlẹ̀ wa fún orílẹ̀-èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lè pa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀
Ògo adúláwọ̀. Yoruba nation. No going back. Yoruba nation. No going back. Yoruba nation. No going back. Very much. Ẹ jókòó. Thank you, Baba.